بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. إذا كوجا سوكي الحمد لله الحمد لله إجاتوني الحمد لله الحمد لله إجاتوني الحمد لله الحمد لله رب العالمين. bàbá wa olólùfẹ́ wa dáadáa àwọn náà ni wọ́n ń bọ̀ wáyé. Inshallah. ṣe rí bí ẹ ti gbé ọ̀rọ̀ lọ́dọ̀ mi èmi ò gbé ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ló burú jù ẹ rí lórí social media nísìnyí ẹ mọ̀ pé ọ̀rọ̀ ni àwọn kan wọ́n sọ tó kó bá wọn. Inshallah. so ìbẹni fún ipò ẹ dákun ẹ dúró ẹ bá wa ṣàdúrà àti àbẹ sọ̀rọ̀ sí mi ò ń bìkítà lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá wa Ahmadu Mukhtar Shehu wọ́n júwe bàbá tó bí wọn báwa náà ti ń júwe bàbá tó bí àwa náà kárí ayé. Inshallah. ibi tí wọ́n ti wá ṣe tó wá ga jù irú kan náà lájọ jẹ́ o èmi náà ṣàlífà àgbà irú sáìsì tí wọ́n wà yìí lèmi náà wà lọ́dọ̀ bàbá àlífà. Inshallah. so èmi wá ń bí ọlọ́run oore yín ò ní bàjẹ́. Amina. ọlọ́run kó wá jẹ́ kémi náà ríru eléyìí ṣe fún bàbá àlífà tèmi náà. Amina. ẹ bá ń sàmì dáadáa. ألا يدر لا يدخلك حزن ولا يقدر بصاحبك زمان mi ò mọ wá kí a dáná. فإن الدار تؤوي كل ضيف إذا ما ضاق بضيف المكان إن السعادة إن السعادة أمر ليس يدركها bàbá Abdulkadir ẹ má bínú orúkọ bàbá mi ní pé السعادة إلا بالمقادير ọlọ́run ní jẹ́ máa padà sí burúkú. إن السعادة أمر wọ́n níwà púpọ̀. ليس يدركها wọ́n farabalẹ̀ ibi tẹ́ bá fi wọ́n sí náà ni wọ́n jòkó sí. wọ́n tọ́jú wọlé. ẹ wá wo báwọn oore ti wá wọn wá. ẹ jẹ́ ẹni wọn bàbá àdìbà kò ní bàjẹ́ fún yín o. ọlọ́run tó fi ń ṣe òpómúlérò ọlọ́run ní yí ẹ̀yìn fún wa. ọ̀rẹ́ mi pàtàkì. أفلح الزاهدون والحامدون إذ لمولاه وجاه البطون أظهروا لأعين اليحيل حباه فوقد ليله وأنسيرون شكلته عبادة الله أتى حسب الناس أن في جنونا حسب الناس أن في جنونا سبحان ربك رب العزة عما يصفون على المرسلين. Aruni bahila
من الصالحين شيخ إبراهيم بخاري àfi bí ànábì Ibrahim tọ́pọ̀ lọ́run ránṣáyé kò sóhun tó rú wọn lójú wọn gbà fàfọ́ lọ́wọ́n bá tó ṣẹ̀dá wọn. Àkàndé èèyàn ni wọ́n jẹ́ tó fi kún fàyà kùnú tayọ. Wọ́n lọ dáwọ́là pẹ̀lú tọ́wọ́ wọn tànábì Muhammad Rasulullah. Bàbá wa láàzí bó ṣe bá Kùránì ìnájú bẹ́ẹ̀ náà fi dàlá ìlú dáṣọ. Dùwáwù náà gbójúlé wọ́n tún fi tẹ̀síbíhù dọ́là.